ìgbéraga Nebukadnesari òun náà máa ṣe ìgbéraga sàn ọlọ́run ìparun ni. Ipò kíkó tẹ́dá bá lè wà ká ṣe pẹ̀lẹ́ o, ipò ọlá tẹ́dá bá lè wà ká ṣàyẹ̀ṣẹ̀. Ẹyẹ màá lọ́lá kó má ṣe kó kúrò nílẹ̀ wa. Àwọn tí wọ́n lò kò lánàá dá àwọn dá o, àwọn tí wọ́n lò kò lẹ́ni ò kàn ṣe pẹ̀lẹ́ o, kárò tọ̀ lámọ́. Ìgbéraga tí ẹ rí ẹni gbéra ṣọlẹ̀ o. Ìgbéraga ti bàyẹ̀ tó ṣe sọ lọ́rùn. Tí wọ́n ṣe sọ tó jẹ́ kí wọ́n dẹni tànù, kí wọ́n dẹni tànù níwájú Ọlọ́run. Ká ṣe pẹ̀lẹ́ lórí ilẹ̀ òyọ́. Alájà rẹ̀ àdé olórin ìrántí Sáùtì ọgbọ́n bàbá bíbú bàbá bíbá wàlíkíbúrí àrùn sí fásitì rọ́bìnà mọ́tòmọ́tò ọlọ́run ọba nìkan ló tọ́ sí. Èṣù tó ń pè ní ìbílísì ṣẹ́ńtọ́n olórí jìnnù ló wà tẹ́lẹ̀ àlìjọ́nú òkùnkùn nínú ìjọsìn ó sì tẹ̀síwájú òkùnkùn nínú ìjọsìn ó sì tẹ̀síwájú láàrin áńgẹ́lì ó tún gbókùn odò lórí fún málẹ́kà head of service ní ṣẹ́ńtọ́n kéèyàn oríra ẹ̀ ipò òun mà ló lọ́lá tán akéèyàn oríra ẹ̀ ipò òun mà ló lọ́lá tán ìgbé aṣọ́lẹ̀ tó ń gbẹ̀yìn ìgbéraga ní ó dẹ̀dọ̀ lọ́tànù táyé padà ń ṣẹ́bílé o. Ìgbéraga ti bàyẹ̀ ìgbéraga gbẹ̀yìn tó ṣe sọ lọ́rùn. Tó jẹ́ kí wọ́n dẹni tànù, wọ́n dẹni kí tánú wọ́n dẹni tànù wọ́n dẹni níwájú tánú Ọlọ́run. lọ́wọ́ Ká ṣe pẹ̀lẹ́ lórí ilẹ̀ òyọ́ ni. èyí ṣòra tọ̀hún ṣòra ọ́ kì í jẹ́ kó ń bá ayé pẹ́ bọ́n ṣe ń kánjú jayé náà kánjú lọ. Ìgbà díẹ̀ mà láyé jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ọ́, ìgbà díẹ̀ mà láyé ká fẹ̀sọ̀ ṣẹ́. Ẹni ṣayé lẹ́sọ̀ láyé ń fẹ̀sọ̀ fún wọn, ẹni ò bá ṣayé lẹ́sọ̀ ní fàyè jẹ̀bi ọ́. Àwọn tí wọ́n lànà dá ẹ lọ bí wọ́n, àwọn tí wọ́n lè ní o ẹ wí fún wọn, wọ́n rò tọ̀la ọ̀la lọ́jọ́. Ìgbéraga ti bàyẹ̀ Ìgbéraga tí ṣe sọ tayẹ lọ́rùn. tí wọ́n ṣe sọ́lọ́ Tó jẹ́ kí wọ́n dẹni tànù, kí wọ́n dẹni tànù níwájú Ọlọ́run. níwájú Ká ṣe pẹ̀lẹ́ lórí ilẹ̀ òyọ́ ni. ọlọ́run dáadáa ò pa wọ́n kẹ́yìn ìgbé kan wá gbogbo wọn rí pọ̀ síwájú àlàní wá ń kíá ó ní kọ́ wá rí pọ̀ forí balẹ̀ fún ádámù gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣe tán ní nìkan ló yarí yẹ́kí ló fà díẹ̀ oríra ẹ̀ pinnu iná lọ́lọ́run ti dáhùn ẹni àfàmọ́ lásán àdá èèbà yẹ́kí ló fà díẹ̀ oríra ẹ̀ pinnu iná lọ́lọ́run ti dáhùn ẹni àfàmọ́ lásán wá dá òun ò ní tẹríba láyé fún ẹ̀pẹ̀ tó já sí pé mo bù wá nínú ẹ̀ ìgbà kan ṣẹ̀dá ádámọ̀ ló fi dé ní tànù táyé ń padà ń ṣẹ́ ilé Ìgbéraga ti bàyẹ̀ bébà èyí tó ṣe sọ lọ́rùn. káwọn ilé tí Jẹ́ kí wọ́n dẹni tànù, alájàrà kí àti wọ́n dẹni ọ̀rá tànù làwọn ilé níwájú wọn. Ọlọ́run. Ká ṣe pẹ̀lẹ́ lórí ilẹ̀ òyọ́ ni. kò sẹ́ni lè yan kàdàrà fúnra ẹ̀ ọ́, ẹni lọ́wọ́ lẹ́ni òróró ọ̀fẹ́ ni ilẹ̀ máa ń yọ dákun ẹni wo ẹ̀dá bẹ́yẹ láwùjọ
ká wọ́n ń retí kò ṣubú wọn là wí fún ọ ni jayé mọ́ nìmọ̀ má wùwà bí ẹni pé ìwọ la dáyé fún má má tójú lẹ̀ mọ́lẹ̀ o. ìgbéraga ti gbà yẹ èyí tó ṣe sọ lọ́rùn tó jẹ́ kí wọ́n dẹni tànù kí wọ́n dẹni tànù níwájú ọlọ́run ní ká ṣe pẹ̀lẹ́ lórí ilẹ̀ òyò ní. ìjẹta ló dìtàn èyí táwọn tànà wá ń wí àwọn tànà dìtàn léyìí táwọn àtẹni wá dé bá ìrìnbọn wá dìtàn fáwọn ará ọ̀la kò lè rí ọmọ ádámọ̀ tí ó dé pẹ́ kí ní fàdí ẹ̀ bá ń bí wọlé ẹgbìn o kó wá wò ó ṣe kéré tó ẹ̀dá olóhùn tó ń ṣu tó ń tọ̀ tó ń já fi kan tó bá ríra ẹ̀ ẹ̀rí fún pé kò ní pẹ́ tán kò ní pẹ́ tán bá tó bá ríra ẹ̀ ẹ̀rí fún pé kò ní pẹ́ tán kódà kó wá ní ẹ̀ wọ́n ó pààrọ̀ ẹ̀ lójú ayé bí aláìsí ni tí ó máa wà wọ́n tó ń dùn abẹ́lé ayé tànù àfi bí kò sí láyé mọ́. ìgbéraga ti